Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga fún àánú àti ojú rere ńlá láti àrígbà. A tún rí ọjọ́ ìsinmi, ìyẹn ọjọ́ àìkú, èyí tí ó gbẹ̀yìn nínú oṣù kẹfà. Ògo, ìyìn, ọlá ní forúkọ ẹ̀yin Ọlọ́run tó fi àánú pa wá mọ́. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n àánú dá wa sí o. A sọ wípé ẹ ṣé o fún oore ọ̀fẹ́ ńlá yìí o tí kò ṣeé fowó rà yìí o. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lè ní bàbá, bó bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gbà tòsì jáde o, kó ṣe ara ọkàn àti ayé wa ní rere. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. Májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. A máa kọ sórí wa nínú ìwé Kíróníkà kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Kíróníkà kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Ó wí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kò sí Ọlọ́run tí ó dàbí rẹ o ní ọ̀run àti ní ayé, tí ń pa májẹ̀mú mọ́ àti àánú fún àwọn ìránṣẹ́ rẹ̀, tí wọ́n fi tọkàntọkàn wọn rìn ní iwájú rẹ̀. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. A ó ṣe pépèpé nítorí ó jẹ́ ẹsẹ̀ Bíbélì tí ó gùn. Ẹsẹ̀ ìkẹjọ. Ó sì di ọjọ́ kan, Èlíṣà sì kọjá sí Súnémù, níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rọ̀ ọ́ láti jẹ oúnjẹ. Ó sì ṣe nígbà tí ó bá ń kọjá lọ, òun yóò yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Ìkẹwàá. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún un, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tí ó bá ń tọ̀ wá wá, kí òun kí ó sì wọ̀ sí ibẹ̀. Ìkẹrìnlá. Ó sì wí pé, ǹjẹ́ kí ni kí a ṣe fún un? Gíásì sì wí pé, nítòótọ́ òun kò ní ọmọ, ọkọ rẹ̀ sì di arúgbó. Ìkẹtàdínlógún. Obìnrin náà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan. Ní àkókò náà tí Èlíṣà sọ fún un gẹ́gẹ́ bí ìgbà ayé 20. Nígbà tí ó sì gbé tí ó mú un tọ̀ ìyá rẹ̀ wá, ó jókòó ní ẹkún rẹ̀ títí di ọjọ́ kan rí. Ọmọ náà sì kú o. Ìkẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run ní orí òkè, ó gbá ní ẹsẹ̀ mú, ṣùgbọ́n Gíásì súnmọ́ láti tì í kúrò. Ènìyàn Ọlọ́run wí pé, jọ̀wọ́ rẹ̀, nítorí ọkàn rẹ̀ bàjẹ́ nínú rẹ̀. Olúwa sì pamọ́ fún mi, kò sì sọ fún mi. Ìkejìléníọgbọ̀n. Nígbà tí Èlíṣà sì wọ inú ilé, kíyèsí, ọmọ náà ti kú, a sì ti tẹ́ sí orí ibùsùn rẹ̀. Ó sì wọ inú ilé lọ, ó sì ṣe ilẹ̀kùn mọ́ àwọn méjèèjì, ó sì gbàdúrà sí Ọlọ́run. Ó sì gòkè, ó sì dùbúlẹ̀ lé ọmọ náà, ó sì fi ẹnu kò ní ẹnu rẹ̀, àti ojú rẹ̀ ní ojú rẹ̀, àti ọwọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀. Ó sì na ara rẹ̀ lé ọmọ náà, ara ọmọ náà sì di gbígbóná. Ìkẹrìndínlógójì. Ó sì pe Gíásì, ó wí pé, pe ará Súnémù yìí wá. Òun sì pè é. Nígbà tí ó sì wọlé tọ̀ ọ́ wá, ó ní, gbé ọmọ rẹ. Nígbà náà ni ó wọ inú ilé, ó sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀, ó sì dojúbolẹ̀, ó sì gbé ọmọ rẹ̀, ó sì jáde lọ. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Nínú Bíbélì kíkà wa tòní, obìnrin ará Súnémù ó gbìn sínú ayé Èlíṣà léraléra títí ó fi ronú ohun tó lè fún un padà. Lẹ́yìn ọ̀rẹyìn, ó gba ìbùkún tó sì yí ayé rẹ̀ padà. Mo kọ́ nínú ìwé ìtàn yìí pé tí o bá bùkún ìránṣẹ́ Ọlọ́run tòótọ́,
o ti wọnú májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run nìyẹn o. Ìwọ kò sì nílò láti gbàdúrà nípa àwọn nǹkan tó nílò kí Ọlọ́run tó wá bá wọn pàdé mọ́. A ní ẹgbẹ́ kan nínú ìjọ Ìràpadà tí à ń pè ní ẹgbẹ́ májẹ̀mú. Àwọn wọ̀nyí ló máa ń gbé ọwọ́ mi sókè nínú ètò ìṣúwóná. Mo máa ń pàdé pẹ̀lú wọn ní ẹ̀ẹ̀kan lọ́dọọdún. Nínú ìpàdé kan pẹ̀lú wọn pàtó, Ẹ̀mí Mímọ́ ní kí n sọ pé ẹ̀yin tí ẹ ń gbé ọwọ́ mi sókè yìí, tí ẹnikẹ́ni nínú yín bá wà nínú ìgbèsè, Ọlọ́run yóò san ìgbèsè ẹni náà. Ọkùnrin kan láàrin wọn pariwo àmín sókè. Ó tó ẹni 50 ọdún, ó sì jẹ gbèsè gidigidi. Ní ọ̀sẹ̀ tó tẹ̀lé, ilé ìfowópamọ́ tó jẹ lówó pè é láti wá pàdé adarí wọn. Adarí wọn bíi pé, arákùnrin, báwo ni o ṣe fẹ́ san gbèsè tí o jẹ wá yìí o? Ẹ fún wa ní ìlàkalẹ̀ bí ẹ ò ṣe san owó náà. Ó wo ọ̀gá adarí, ó wí pé, kódà tí mo bá ń san mílíọ̀nù kọ̀ọ̀kan fún ọjọ́ tí mo ti lò láyé, mi ò lè san gbèsè yìí tán. Sí ìyàlẹ́nu, ilé ìfowópamọ́ padà sọ fún un pé wọ́n ti pa gbèsè rẹ̀ rẹ́. Mo gbàdúrà pé Ọlọ́run mi tó ní màálù lórí gbogbo àwọn ẹgbẹẹgbẹ̀rún òkè, ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 10, yóò ṣe ní kúkú ju èrò rẹ lọ, yóò ṣe fún ọ ní orúkọ Jésù. Ábúráhámù ní òye májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. Lẹ́yìn tí ó lọ bá àwọn ọba 5 tí ó gbógun ti Sódómù àti Gòmárà jà tán tí ó sì ṣẹ́gun wọn, ó fún Mẹ́kísédékì àlùfáà Ọlọ́run ọ̀gá ògo jùlọ ní ìdámẹ́wàá gbogbo rẹ̀. Ìwé Genesis orí 14 ẹsẹ̀ 18 títí dé ẹsẹ̀ 20. Májẹ̀mú ìdòwòpọ̀ yìí sún Ábúráhámù sí ìpele ọ̀pọ̀ yanturu tí kò sí irú rẹ̀ rí, débi pé nígbà tí ó darúgbó, Bíbélì sọ pé Ọlọ́run ti bùkún fún un ní ohun gbogbo. Ìwé Genesis orí 24 ẹsẹ̀ 1. Iṣẹ́ ìsìn Jóṣúà sí Mósè, ó fi ipò ààyò láti kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí fún un. Ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 11. Ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 1 dé 2. Bákan náà, iṣẹ́ ìsìn Èlíṣà sí Èlíjà, ó jẹ́ kí ó jẹ́ akópa fún ìlọ́po méjì àǹfààní òróró ti Èlíjà. Àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 1 dé 15. Olùfẹ́, Ọlọ́run fẹ́ kí o wá sínú májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú òun nípasẹ̀ àwọn aṣíwájú tí ó ní ẹ̀mí Ọlọ́run ní tòótọ́, tí ó sì fi ṣe olórí rẹ̀. Bọ́lá fún wọn o nípa fífún wọn, kí o sì gbárùkù tì wọ́n. Àti gẹ́gẹ́ bí obìnrin ọlọ́lá ará Súnémù náà, Ọlọ́run yóò bá àìní rẹ pàdé. Kódà kí o tó bi léèrè, kókó ọ̀rọ̀ ìṣe fárájì láti bùkún ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, kí o sì yanjú àwọn àìní kan nínú ìjọ rẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti fárájì nípa fífún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ àti nípa bíbá pàdé àwọn àìní inú ìjọ. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúkọ̀láyàpọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.